ẹ jẹ́ bá a parí òwe yìí. Adìyẹ ń jàgbàdo, ó ń jẹ yán gan, ó ń gbókúta mi, ó tún wá ń sunkún àìléyìn. Adìyẹ ń jẹ àgbàdo, ó ń jẹ yangan, ó ń gbókúta mi, ó tún wá ń sunkún àìléyìn. Tó bá tún wá léyìn kọ́ kí ló kù tó fẹ́ jẹ? Tó fẹ́ jẹ odindi èèyàn ni. Àìsùn ẹ̀ náà kò ní jẹ́ kára léṣu. Ẹ jẹ́ bá a parí òwe yìí. Adìyẹ ń jàgbàdo, ó ń jẹ yán gan. Adìyẹ ń jàgbàdo, ó ń jẹ yán gan, ó ń jẹ lọ́lọ́ oúnjẹ. God have mercy upon us. Adìyẹ ń jòkúta, ó ń jẹ yán gan, ó ń gbókúta mi, ó tún wá ń sunkún àìléyìn. Ó di tiẹ̀ nìyẹn. Ẹ jẹ́ bá a parí òwe yìí. Adìyẹ ń jàgbàdo, ó ń jẹ yán gan, ó ń gbókúta mi, ó tún wá ń sunkún àìléyìn. Ó ní problem eyín. Ẹ̀rín àríntàkìtì. Ó dá ẹ bá a parí òwe yìí. Adìyẹ ń jàgbàdo, ó ń jẹ yán gan, ó tún ń gbókúta mi, bẹ́ẹ̀ ó tún sunkún àìléyìn. Òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wà. Kí ni ìparí ẹ̀? Ìparí rẹ̀ rèé. Òbúkọ tó léyìn ṣé ń jẹ irin ni? Òbúkọ tó léyìn ṣó ń jẹ irin ni? Òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wà. Tèmi tí tòótọ́, ẹ rí i pé èdè Yorùbá ó ń tán lọ. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Àlàní 98 tó ní ká máa fáwọn èèyàn ní ẹ̀bùn owó 5,000 naira fẹ́ ń bá gba ẹ̀bùn kọ̀ọ̀kan, ìyẹn ìdáhùn òwe. Ṣùgbọ́n ẹ̀yin náà ti wò ó nínú fídíò yìí, àṣà wa kò mọ̀ gbọ́dọ̀ parẹ́ o. Ẹ máa share ẹ̀ kẹ́ sì máa comment sí comment section. Ẹ lọ sí ọ̀dọ̀ Àlàní 98 ní YouTube àti Instagram IG. Ẹ lọ síbẹ̀ tẹ́ bá débẹ̀. Ẹ like, kẹ́ follow ẹ̀, kẹ́ subscribe, kẹ́ dẹ̀ wò ó, kẹ́ comment sáwọn orin wọn, kẹ́ sì tún share ẹ̀ fáwọn ẹlòmíì. Àlàní 98 ló ń ṣe agbátẹrù tó sì ń ṣàtìlẹ́yìn fáwọn èèyàn pé kan fi ṣe kóríyá. Tèmi tí ń tòótọ́, ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì. Àlàní 98 wà ní ojú òpó ayélujára gbogbo. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Lórí Bembeyeke Comedy. Ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bembeyeke.